gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lásìkò yìí, olóyè Abdulkareem Bísí Àkàndé ó mà ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tó di ààrẹ orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé Tinubu kò wù tẹ́lẹ̀ láti di ààrẹ, òun wà lára àwọn tí ó lọ bá sọ̀rọ̀ láti di ààrẹ, àti wípé òun kò dá sí ọ̀rọ̀ ipò ààrẹ náà mọ́ látìgbà tó ti di ààrẹ nítorí pé òun fẹ́ di lọ́wọ́, òun ò sì fẹ́ máa fi àwọn nǹkan kan, àwọn ìbéèrè kóun máa fi yọ ọ́ lẹ́nu. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí olóyè Bísí Àkàndé tí ọ̀pọ̀ gbàgbọ́ pé òun ló súnmọ́ Tinubu jù ní gbogbo olóṣèlú ilẹ̀ Yorùbá àti Nàìjíríà, nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Edmond Obilo ti ìlú Ìbàdàn èyí tí ó wà lórí ẹ̀rọ ayélujára YouTube, ènìyàn olóyè Bísí Àkàndé jẹ́ kó di mọ̀ pé ní ìgbà tí àsìkò ètò ìdìbò ọdún 2023 ń bọ̀, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n lọ ń bá Tinubu pé kó díje tó sì lóun ò lè díje. Ó ní òun lòun lọ bá Tinubu nílé pé kí ló dé kó díje. Ó ní níṣe ní Tinubu sọ fún òun pé òun ò ní owó tóun yóò fi díje dupò ààrẹ, tóun bá lówó tí wọ́n fi ń díje dupò ààrẹ jẹ́ pé òun náà yóò lè figagbága pẹ̀lú àwọn Alhaji Aliko Dangote. Ó ní Tinubu tiẹ̀ ń bí òun pé àbóun lówó tóun yóò kó sílẹ̀ ni. Ó ní bàbá ní òun sọ fún Tinubu lọ́jọ́ náà pé kó fọkànbalẹ̀ kó múra láti díje, ṣùgbọ́n tó ní Tinubu náwó sí ẹsẹ̀ wípé tẹsẹ̀ ń kọ̀. Bísí Àkàndé ní lásìkò náà ẹsẹ̀ ń yọ Tinubu lẹ́nu, ṣùgbọ́n tó lóun sọ fún pé tó bá ti gbà láàrin oṣù bíi 6 ẹsẹ̀ tó ń dùn yóò lọ nítorí pé ó ti ń gba ìtọ́jú, tó sì lóun mọ̀ pé ńgbà tí yóò bá fi gba ìtọ́jú fóṣù 6 gbà náà ẹsẹ̀ òun yóò ti lọ. Bísí Àkàndé wá jẹ́ kó di mọ̀ pé báwọn ṣe ṣeré tóun sì sọ fún Tinubu ńgbà tí ò tó fẹ́ gbà pé kì í ṣe nítorí tara ẹ̀ làwọn ṣe ń tì í pé kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe nítorí ti ilẹ̀ Yorùbá. Bísí Àkàndé lòun sọ fún Tinubu lọ́jọ́ náà pé àwọn mọ̀ pé ipò ilẹ̀ Yorùbá ní ipò ààrẹ kan, àwọn sì fẹ́ kí Yorùbá bọ́ sípò náà, àti pé gbogbo ilẹ̀ Yorùbá ẹni tó lórúkọ tó lè figagbága pẹ̀lú àwọn Haúsá àti àwọn Ìgbò ó nìkan ni ìyàn Tinubu, kò sí olùdíje míì. Bí àwọn bá sì gbé olùdíje míì kalẹ̀ nílẹ̀ Yorùbá, wọn yóò lu onítọ̀hún ni àfún nìkan ni wọn lè dá mú. Ó lóun tún sọ fún Tinubu pé kó rántí pé nílẹ̀ Yorùbá bó bá fẹ́ rúbọ níṣe ni wọn yóò gbé àgbò tàbí ẹran tó bá tóbi jù, tàbí bó bá jẹ́ nǹkan èso náà fẹ́ fi rúbọ èso, bóyá aṣù tó bá tóbi jù náà fi ń rúbọ. Ó ní kí Tinubu gbàgbọ́ pé àwọn Yorùbá fẹ́ fi rúbọ ni nítorí pé ní tó bá dára jù náà fi ń rúbọ. Orílẹ̀ ní Tinubu fi gbà, bẹ́ẹ̀ ló jagun títí ó sì padà di ààrẹ. Ṣùgbọ́n ó ní láti gbà tó ti di ààrẹ ó nínú òun dùn fẹ́ẹ́ lè fayọ̀ pààrọ̀ òun, tóun sì lọ fi tayọ̀tayọ̀ padà sábúlé òun ní ìlú Ìlá Ọ̀ràngún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Olóyè Bísí Àkàndé wá ní láìpẹ́ yìí tí Tinubu rí òun tó dé láti orílẹ̀-èdè France lọ́dún tó kọjá ló ń bi òun pé kí ló dé tóun jìnnà sóun, ṣe bóun lòun wá bí òun láti di ààrẹ, òun wá di ààrẹ báyìí òun ò súnmọ́ òun mọ́, òun jìnnà sóun. Ṣùgbọ́n tí Bísí Àkàndé lòun sọ fún pé òun fẹ́ dà á láàmú ni nítorí pé ipò ààrẹ iṣẹ́ ńlá ló wà nídìí ẹ̀, òun ò sì fẹ́ máa da ààrẹ láàmú. Wọ́n wá tún sọ̀rọ̀ lórí igbákejì ààrẹ àná ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò lórí ìjà àárín òun àti Tinubu. Olóyè Bísí Àkàndé tú àṣírí pé lọ́dún 2011 tí Tinubu sọ fún ààrẹ àná ajẹ́gunfẹ̀yìntì Muhammadu Buhari pé kó pààrọ̀ igbákejì ẹ̀ ìyẹn pásítọ̀ Túndé Bákàrè. Ó ní nígbà tí wọ́n fẹ́ mú ẹlòmíì òun ló ń sọ fún Tinubu pé káwọn mú Ọ̀ṣínbàjò, tó sì ní ó gbà sóun lẹ́nu tí àwọn fi mú un. Onígbà ètò ìdìbò ààrẹ ọdún 2023 wá ń bọ̀, níṣẹ́ ìmà ni Ọ̀ṣínbàjò tó ń figagbága pẹ̀lú ọ̀gá ẹ̀, oníṣẹ́ lòun lọ bá Buhari tóun lọ bí léèrè pé ṣé ìwọ ló ti Ọ̀ṣínbàjò láti kọlù Tinubu tó ní kó máa figagbága pẹ̀lú ẹ̀. Ó ní ohun tí Buhari sọ fún òun ni pé òun ò mọ kankan pẹ́ o, àti pé lọ́dọ̀ àwọn ilẹ̀ Haúsá bí ọ̀gá àtọmọṣẹ́ tó bá jọ ń díje bẹ́ẹ̀, ọmọṣẹ́ ló máa juwọ́ sílẹ̀ fún ọ̀gá ẹ̀.